Adéyínká Àyìndé ọmọ Ilépo lọ́jà gbangba tákàbẹ̀kúta ló ti ń wá ìwà àdó yìí kò dìde kò jókòó padà. Ó parí. tó wá pé Abẹ́òkúta l'Adéyínká Àyìndé ọmọ Ilépo bá ń gbé ìwà àdó ìdíjókòó. Àṣà Abẹ́òkúta mò ń gbé. Adéyínká Àyìndé ọmọ ìyá Ilépo lọ́jà gbangba ń lóko tèmi ń jẹ́. Akérèfínú ṣọgbọ́n tí rèlú àwọn ọlọ́gbọ́n lọ ṣọdẹ ọpọlọ. Ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n ń pè mí lórí sáyẹ́ǹsì Yorùbá àdó máfẹ̀gbẹ́ kanlẹ̀ tèmi àtàlájì Mọ̀rúfù ọmọ ọ̀dọ̀ àgbà tá a mú wá. Àwọn kan ń pè bọ̀dá Yínká àdó máfẹ̀gbẹ́ kanlẹ̀ yẹn àṣé o kò ṣiṣẹ́ o agbìyànjú eléyìí ò mú o. Inú mi wá dùn nígbà tí mo tún rí nínú àwọn olólùfẹ́ wa kan tí wọ́n ti ẹ̀ ṣe 2, 3, 4, 5 ábíbílì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n ń pè mí pé digbí bí wọ́n ṣe sọ̀rọ̀ sáyẹ́ǹsì Yorùbá àdó máfẹ̀gbẹ́ kanlẹ̀ yín làwọn ṣe bá o. Nínú ọ̀pọ̀ àwọn èèyàn tí wọ́n wá ń sọ pé àwọn ti ṣe ó ṣiṣẹ́ ṣe mọ̀ pé ògógóró ṣe é yọ́mu níkọ̀rọ̀ yàrá ṣùgbọ́n wọ́nranwọ̀nran ò ṣe é yọ́ ṣe ń ta gbangba túmọ̀ sí pé ìdùnnú ò ṣe é pamọ́ra mọ́nú agbádá. Nínú àwọn olólùfẹ́ wa kan tó wá ṣe dáadáa fún wa wọ́n send voice note màá láǹfààní àti play voice note yẹn fún gbogbo ọmọ Nàìjíríà pátápátá ẹ̀yin náà fetí ra yín gbọ́ voice note lórí ọ̀rọ̀ àdó máfẹ̀gbẹ́ kanlẹ̀ yìí. Nígbà tí wọ́n tún wá fẹ́ ṣe lápeléke ẹ̀ ni wọ́n bá tún practicalize ẹ̀. Wọ́n ṣe fídíò láǹfààní àti rí fídíò náà wò káàkiri àgbáyé. Èmi gan ọmọ pàbẹ́kúta mò ń gbé tẹ́lẹ̀ àfìgbà tádó máfẹ̀gbẹ́ kanlẹ̀ yìí tọ́já mi níbi tí wọ́n ti ṣe àdó ìpè Abẹ́òkúta ni Adéyínká ń gbé o. Mo láǹfààní mo sì láyọ̀ láti sọ fún gbogbo ẹ̀yin tẹ́ ń pè ẹ̀ ṣe kò ṣiṣẹ́. Gbọ́ nínú voice note bàbá yìí eléyìí tẹ́ ẹ ṣe yẹn náà ìbá ṣiṣẹ́ ṣùgbọ́n àkókò tẹ́ ẹ fún ó kéré sígbà tó máa fi di. Ẹ jẹ́ kí n play audio yìí kí gbogbo ọmọ Nàìjíríà ó gbọ́ káàkiri àgbáyé lórí ọ̀rọ̀ àdó máfẹ̀gbẹ́ kanlẹ̀ táwọn olólùfẹ́ wa send sí wa tí wọ́n tún practicalize ẹ̀ yìí. Adéyínká ọmọ Ilépo lọ́jà gbangba ẹ kújọ́ méjì a máa ju ń ṣe Ọlọ́run máa ràn yín lọ́wọ́. Àmín. Ó yẹ kí n ti pè mọ́ kẹ́ páàkì mọ́tò ń sì pé mo máa fẹ́ ṣe é lọ sí Mr. Adéyínká ẹ kú gbìyànjú nípa ọ̀rọ̀ bàbá àdó máfẹ̀gbẹ́ kanlẹ̀ tí ẹ mú wá. Gbogbo iṣẹ́ ni a máa gbìyànjú especially mi àwa tá a ṣe pọ̀ Ọlọ́run á máa gbà fún yín a máa fún yín ṣe àlọ́ àtàbọ̀ yín Ọlọ́run máa pa mọ́ a gbìyànjú lórí ọ̀pọ̀ ṣùgbọ́n nígbà tó di pé a ṣe tán tá a ra gbogbo èròjà tí bàbá ní ká rà pátá tá a gbìyànjú ẹ̀ wò bó ṣe ní ká gbìyànjú ẹ̀ nígbà tá a máa gbé sílẹ̀ báyìí a rí pé kò dì eléyìí sọ tiẹ̀ tọ̀hún náà sọ tiẹ̀ bá a ṣe gbé jùlẹ̀ nìyẹn pé wo ẹ̀jẹ̀ máa bá àníyàn mi lọ. Bàbá yìí ti fún wa ń ṣe kan tẹ́lẹ̀ ó ti ṣiṣẹ́ bíi méjì so ìyẹn dìsín bàbá yìí tó rà àwọn tẹ́sí iṣẹ́ oníṣẹ́ wò gbogbo àwọn tó ń pòsì yẹn bẹ̀tì tí a bá ti gbọ́rò pé Adéyínká ló pòsì ẹnìkan kò sí ká má gbọ́ṣẹ́ wò Ọlọ́run máa ràn yín lọ́wọ́. Àmín. A máa ju yín ṣe. Àṣẹ. Nígbà máa tó bíi 2 hours tá a máa pàdé bẹ́ẹ̀. 2 hours. Confirm ni confirm ó di anybody ń pera wọn ní pé nǹkan yìí bẹ́ẹ̀ ló bó ṣe rí náà nìyẹn o bó ṣe rí nìyẹn o a máa tí n bá ti lọ ibi tí mo lọ tó ń sì tí mo pàdé ní ọ́fíìsì tó rárá kun aṣọ gbági èyí táwa náà ní lọ́wọ́ wà bẹ́ẹ̀ ó sì kù díẹ̀ ni a máa post ẹ̀ sí yín bá a ṣe ṣe confirm ni bàbá yẹn mú wa gbogbo iṣẹ́ tí bàbá yẹn tẹ́ bá ń post báyìí confirm ni bẹ̀ tí eléyìí akọ́fẹ́ wò pé ó dà pé eléyìí ò fẹ́ jọra wọn ní èyí tí Mr. Adéyínká mú wá yìí bẹ̀ tí nígbà tó bá tóbi tó àwọn àtàwọn pàdé ẹ̀ báyìí àdó ti dì ọ bá ṣe báyìí gan-an àlàyé ń fò sókè ló ń jókòó ọ̀ya a máa ṣe fún yín ẹ rí pé inú mọ́tò ni mo wà bẹ̀ tí n bá ti lọ síbi tí mo lọ tó bá ti pàdé ọ́fíìsì nsìn so a máa tẹ̀sẹ̀ fún yín a máa ṣe torí àyè náà gbọ́dọ̀ máa rí gbogbo ẹ̀ bá ṣe ń lọ so bóyá arọ́ ni ẹ̀ ń pa fún wa ní bóòtọ́ ni o àjẹkẹ́ yín náà máa mọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ̀ ṣe é sà Èkó la ti ń pè. tó kábíyèsí Olódùmarè ọ́díò lẹ ti gbọ́ yẹn láǹfààní àti rí fídíò náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣe pátápátá bẹ́ẹ̀ bá lọ tún gbìyànjú Alhaji Mọ̀rúfù ọmọ ọ̀dọ̀ àgbà tí wọ́n já sáyẹ́ǹsì Yorùbá àdó máfẹ̀gbẹ́ kanlẹ̀ tí wọ́n já lójú wọ́n ní a lọ ra kínní tìró bí òkúta báyìí ló ṣe ń rí a lọ yóò kúnná lúbúlúbú a wà lọ wá ẹyin adìyẹ tí ò tí ì sọmọ nú ẹ̀ òróró a wà pò pọ̀ mọ́ a dà sínú àdó ẹ máa gé àdó yẹn lórí díẹ̀ a dà sínú àdó ẹ̀yin ẹgbàgbé ẹ̀ gbé lẹ̀ ṣẹ́ gbọ́n tí bàbá yìí sọ ṣùgbọ́n ọ̀pọ̀ àwọn èèyàn tí wọ́n ń pè mí ń sọ pé lẹ́yìn bíi 30 minutes tí a ti fi ilẹ̀ tá a bá tún ṣe báyìí níṣe ni kinní táwọn ọ̀rọ̀ sínú àdó yẹn ó tún ń dànù padà
ẹ fi ilẹ̀ síbẹ̀ ẹgbọ́n tárákùnrin yìí sọ wọ́n láwọn náà ti ṣe é bẹ́ẹ̀ tó jẹ́ pé kálukú tiẹ̀ ti gbàgbé pé wo eléyìí kò sọ̀rọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n àwọn gbé tiwọn síbì kan lẹ́yìn bíi 2 hours tí wọ́n lọ wò ó pẹ̀lú àṣẹ ọlọ́run ẹ̀hún tí wọ́n bù sínú àdó yẹn ó ti dì ṣẹ́rí gbogbo àwọn tá a bá study economics ó ní kinní kan tí wọ́n ń pè ní equilibrium point ibi tí nǹkan bá pọ̀ sí gbogbo ibi tí nǹkan bá pọ̀ sí láyé pàápàá jùlọ nínú àdó àbí inú ike ni o bẹ́ẹ̀ bá fẹ̀gbẹ́ ẹ̀ lélẹ̀ kò ní í fẹ̀gbẹ́ lélẹ̀ táyé ó fi parẹ́ ìdí ni ọmọ fi jókòó eléyìí wá jẹ́ sáyẹ̀nsì yorùbá fún gbogbo àwọn èèyàn tí wọ́n ń lọ ilé àáfàá pásítọ̀ àti babaláwo tó jẹ́ pé àdó yìí ni làwọn fi ń ṣe sàmìsàmì ohun tẹ́ ẹ bá wá ẹni tí ọ̀bà ara rọ́ kò lè ròótọ́ mò ń bọ̀ ẹ jẹ́ kí n tún play fídíò arákùnrin ṣẹ́yìn pé mo sọ pé àdó yìí gan lọ́sọ̀ bíi tèmi gan ń gbé èmi gan mọ̀ pé abẹ́òkúta ni mò ń gbé tẹ́lẹ̀ ẹ jẹ́ kí n wá fídíò yẹn kí n play ẹ̀ fún wa. Adéyínká Àyìndé ọmọ elépo lọ́jà gbangba ẹkújọ mẹ́ta nípa àdó máfẹ̀gbẹ́ kan lẹ̀ tẹ́ mú wá látijọ́ ta ti ń tẹ̀lé kọ̀ níyìn bẹ́ẹ̀ la ṣe ń bá gbogbo nǹkan tí ẹ mú wá fún wa ẹ jẹ́ kí àwa náà tẹ̀sí ẹ̀ fún yín wò lénìí kẹ́yìn náà wo kẹfìmọ̀ pé òótọ́ ni gbogbo nǹkan tẹ́ mú wá pé à ń fọ́lọ́ yín àdẹ̀ ń tẹ̀sí ẹ̀ àdẹ̀ ń yẹ wò bẹ́ẹ̀ ló ṣe ń rí tó wá àdó yìí tó wá pé Adéyínká Àyìndé ọmọ elépo lọ́jà gbangba tákàbẹ̀kúta ló ti ń wá ìwà àdó yìí kò dìde kò jókòó padà. ó parí. tó wá pé Abẹ́òkúta Adéyínká Àyìndé ọmọ elépo bá ń gbé ìwà àdó ìdíjókòó. àṣà Abẹ́òkúta mò ń gbé. tó bá jẹ́ pé kì í ṣàbẹ́òkúta ló bá ń gbé ìwà àdó ẹ̀gbẹ́ kò wálẹ̀ bẹ́ẹ̀ ò gbọ́dọ̀ dìde kò wálẹ̀ bẹ́ẹ̀. ó parí Abẹ́òkúta gangan mò ń gbé. tó bá jẹ́ pé Abẹ́òkúta ni Adéyínká bá ń gbé ọmọ elépo lọ́jà gbangba tí kì í ṣàbẹ́òkúta ló bá ń gbé tá a pé lùbòmí ló ń gbé ìwà àdó yìí ẹ̀gbẹ́ tó fi kọ́ lẹ́yìn ògbẹ́ òdìdí padà o. ó tán Abẹ́òkúta mò ń gbé tó confam. wọ́n dẹ̀ tún máa ń mú àwọn kan wá tí wọ́n ní táwọn yẹn máa fọwọ́ gbá pé wọ́n fọwọ́ gbá á dìde látẹ̀ ẹ jẹ́ ká yẹ ilé náà wò. ó parí wọ́n fọwọ́ gbàdó ó kọ̀ kò jó wọ́n fọwọ́ gbàdó ó kọ̀ kò fẹ̀gbẹ́ lélẹ̀ o ó parí níbi ó fìbínú jábọ́ sí ó tún dúró ni ó jókòó ni o. ẹ ṣeun fídíò yẹn lẹ̀ ń wò lójú ìran yẹn gbogbo àdó tí wọ́n bá rọ nǹkan tí Alhaji Morufú ọmọ ọ̀dọ̀ àgbáyé sọ tí wọ́n bá rọ sínú ẹ̀ láyé táyé parẹ́ kẹ́ ẹ máa fọwọ́ gbá sọ́tún gbá sósì kò ní fẹ̀gbẹ́ lélẹ̀ yóò mọ fìdí jókòó ni ṣé ẹ gbàgbé pé mo sọ fún yín pé òun làwọn economists ń pè ní equilibrium point ibi tí nǹkan bá pọ̀ sí bẹ́ẹ̀ sọ sókè jù bẹ́ẹ̀ lọ ibẹ̀ ni wọ́n mọ fi lélẹ̀ ibẹ̀ ni wọ́n mọ fi jókòó kò ní fẹ̀gbẹ́ báyìí lélẹ̀ àṣírí tí ń bẹ nínú àdó máfẹ̀gbẹ́ kanlẹ̀ tálàjì Morufú ọmọ ọ̀dọ̀ àgbà tí wọ́n mú wá nìyẹn ṣùgbọ́n kó lè clear kó dẹ̀ lè dá gbogbo àwọn olólùfẹ́ wa lójú pé bí wọ́n ṣe sọ gẹ́lẹ́ bẹ́ẹ̀ lórí ńlọ jẹ́ kí n mú eléyìí wá sójú ìwòran gbogbo wa Adéyínká Àyìndé ọmọ ìyá elépo lọ́jà gbàǹgbà ńlọ́kọ tèmi ń jẹ́ akérèfínú ṣọgbọ́n tí rèlú àwọn ọlọ́gbọ́n lọ ṣọdẹ ọpọlọ àmọ́ ọbẹ̀ ní bẹ́ṣu àtẹ́lẹsẹ̀ àsìmọ́ ọbẹ̀ náà wò ẹni ọba pé àmọ́pọ̀ nìkan láàrin ìdébánlé láṣẹ ọba mi Èdùmàrè ẹ gbáradì ẹ kú ojú lọ́nà míì títún ń bọ̀ lọ́nà pẹ̀lú Alhaji Morufú ọmọ ọ̀dọ̀ àgbà lórí àwọn sáyẹ́ǹsì Yorùbá àgbọ́ṣe ó ń bọ̀ lọ́nà.